àǹtí Ṣeun, ìyá ìyàwó mi ti ní kí n lọ ti ilẹ̀kùn. Mo sọ fún wọn pé rárá, pé ọmọ yẹn ò lè padà wá mọ́, ó ti kó nǹkan tó fẹ́ kó fún ìyàwó mi, ó ti kó fún mi. Ìyá ìyàwó mi sọ pé o sure ní bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé ìyá ìyàwó mi fẹ́ máa continue lọ o, àmọ́ torí pé mò ń lá wọn ní ara lọ́wọ́. Tó bá ti ń fún ìyá ìyàwó mi ní tó ti yé yín, tó ń fún lórí, ìyá ìyàwó mi ò mọ nǹkan tó ń ṣe mọ́. Tí ìyá ìyàwó mi bá ń bínú sí mi, tí n bá ti yára síta fún wọn, wọ́n máa sọ pé o jẹ mí lẹ́yọ kan. Ó túmọ̀ sí wípé mo jẹ wọ́n ní orí ọyọ kan. Ṣẹ̀dẹ̀ rí, èmi náà ò like kí n máa sorí fún yàn. Àmọ́ nítorí pé kò yé mi bó ṣe ń ṣẹlẹ̀, mo sì máa fẹ́ sorí ìyá ìyàwó mi ni. Torí pé torí kíní tó gbọ́rọ̀ tó wà ní ìsàlẹ̀ wọn, tí wọ́n wò pé tí ìyàwó mi ò rí báyìí, tí ìyá ẹ̀ ṣe wá rí báyìí. Mọ̀mọ́ ìyá ìyàwó mi máa ń gbẹ́ran hánu ni. Tí ìyá ìyàwó mi bá ti bọ́ṣọ báyìí, tán ti sùn báyìí, àjàjà tó bá jẹ́ pé sùnlé la fẹ́ ṣe, mọ̀mọ́ wọn máa gbé ẹran hánu báyìí ni. Tí ó gbẹ́ran hánu gidi gan. Wọ́n máa ń ṣe bíbí kí n máa mú ahọ́n mi láti ìsàlẹ̀ kí n fi la wá sókè. Bẹ́ẹ̀ ni mọ̀mọ́ ìyá ìyàwó mi ṣe rí. So torí pé mò ń ṣorí fún wọn lọ́wọ́ ló jẹ́ kí wọ́n gbà ó. Ká ní mo bá wọn lájọṣepọ̀ ni, kẹ́nìkan wá kanlẹ̀kùn, bóyá mo wá dáhùn àbí mo wá dúró àbí mo dìde, wọ́n máa lé mi dìde ni. Wọ́n máa sọ pé tí nǹkan tí mo bá ń jẹ bá ń dùn mọ́ mi ni, mi ò ní dìde kó lórí àwọn. Pé ó yẹ kí n tilẹ̀kùn ni, ó yẹ káwọn pípín yẹn máa ráyè àti máa wọlé. Àmọ́ mo tún continue ni. Nígbà tí mo dé padà, mo ṣí abẹ́ wọn, mo ti ahọ́n mi bọ̀, mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí mo wáyé wá ṣe lábẹ́ ìyá ìyàwó mi. Ìyá ìyàwó mi ti mú ẹsẹ̀ wọn méjèèjì, wọ́n ti fi pa orí mi pọ̀ bí wọ́n ṣe máa ń pa papọ̀. Bí mo ṣe mú kíní gbọ́rọ̀ tó wà lórí kíní wọn, ìdọ̀ wọn tí mo mú sẹ́nu, tí mo ń fà bẹ́ni tó ń lá sweet pọ́ngilá, ìyá ìyàwó mi ń pariwo, Wàsíù, Wàsíù. Mo fọwọ́ sí wọn lẹ́nu. Lábí mo ṣe gbóyún sí bẹ̀rẹ̀, mo mú wọn síbi òkè, níbi ẹnu wọn. Mo ní kí wọ́n má pariwo mọ́. Wọ́n ń pariwo, Wàsíù kò ṣe mú mọ́ra ni, Wàsíù kò ṣe mú mọ́ra ni. Ó dẹ̀ kan náà, mo fẹ́ já orí mi bọ́ lọ́wọ́ wọn. Kí n lè sọ fún wọn pé ariwo tí wọ́n pa yìí, táwọn èèyàn bá gbọ́ kò dá. Mi ní pariwo mọ́, mi ní pariwo mọ́, Wàsíù, Wàsíù, ariwo tí wọ́n pa yìí. Bẹ́ẹ̀ ni mo gbọ́ tẹ́lẹ̀ kan pariwo, Àǹtí Tóyìn, Àǹtí Tóyìn, Àǹtí Tóyìn, ta tún lè lé yìí torí Ọlọ́run. Ṣé mo ní kò tilẹ̀kùn lẹ́ẹ̀kan? Ṣé mo ní kò tilẹ̀kùn lẹ́ẹ̀kan? Mi kọ́kọ́ fẹ́ dáhùn, pé tó máa pariwo tí wọ́n bá gbóhùn kankan, wọ́n á máa bá ti wọn lọ. Àmọ́ wọ́n rò pé ó máa lè wọnú ilé wa bá wa. Torí ìyá ọmọ yẹn ara ẹ̀ ò balẹ̀ rárá. Mo bá tún lọ sí sitting room. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yín ti wá lẹ́ẹ̀kan, mo sọ pé Tóyìn ò sí nílé, kò sí nílé. Àǹtóyìn wo ni ò sí nílé? Ṣé òun kọ́ ni mò ń gbọ́ yẹn ni? Ohun ò lè ń gbọ́. Okay, kò sí Tóyìn nílé, bóyá kẹ́ pè lórí fóònù. Mo fẹ́ wọlé. Ló bá jẹ́ ń gbá tẹ̀lé mi lẹ́yìn. Àǹtóyìn ẹ̀fẹ̀ dá mi lóhùn àbí? Tí mo ṣe fọwọ́ tí wọ́n padà nìyẹn pé irú nonsense wo nìyẹn? Okay, tí Tóyìn bá wà nínú ilé, bí a kò fẹ́ rí àbọ̀ ṣe nǹkan lọ́wọ́, ṣé mọ ni? Ṣé fẹ́ wọ yàrá mi lọ ni? Mo jẹ́ sọ fún Tóyìn pé mi láìka àwọn nǹkan báyìí. Kí ló ṣẹlẹ̀? Mo ní ìwò sí ilé, ọmọ yín ti wá lẹ́ẹ̀kan, ẹ fẹ́ wọ yàrá mi lọ. Madam, ẹ máa lọ, kò sí Tóyìn nílé, mo fẹ́ tilẹ̀kùn. Bóyá bọ́sítà ni, mo á tilẹ̀kùn. Kí n tó wọlé padà, ìyá ìyàwó mi ti lágídí. Wọ́n náà wọn ò ṣe mọ́. Wọ́n ti wọṣọ wọn. Tẹ́bà tí ẹ ṣe mọ́, ṣé fẹ́ lọ báyìí ni? Ẹ wá lọ wẹ̀. Èrò ọkàn mi ní pé tó máa bẹ̀rù tó máa fẹ́ lọ wẹ̀, kí n lọ bá wọn lẹ́yìn ní bedroom. Kí n fọ́ mú wọn látẹ̀yìn, kí n dẹ̀ fún wọn bó ṣe ọwọ́ kan ní bedroom. Wọ́n láwọn ò wẹ̀ o. Mo ní lọ́kàn wípé fún nǹkan tí woman yìí ṣe, màá jẹ́ṣu woman yìí. Woman yìí kò kú lọ́kọ single mother ni. Tí n bá jẹ́ṣu ẹ̀ àbí kí n jẹ́ṣu ọmọ yìí. Ọmọ ẹ̀ tó tún máa ń sátẹ̀lẹ̀ ọkùnrin lọ láti jọ tí àwọn mi máa ń sọ fún mi, ọmọ yẹn ò fi yẹ́ lọ́kàn balẹ̀, ó sátẹ̀lẹ̀ ọkùnrin lọ, ó ṣe gbá kan. Èmi náà taste nǹkan tó ń taste káàkiri, bóyá lára ọmọ àbí lára ìyá, fún nǹkan tó ń ṣe. Àǹtí Ṣeun, ẹ̀yà omi ṣàmúra, wọn láwọn ń lọ, inú bí wọn. Ẹ̀yà omi lọ tán. Ìfòró wá bá àwọn gidi gan. Ìfòró bóun ṣe máa rí owó.
káwọn ti gba 2 bedroom flat ìyàwó òun sọ kódà òun fẹ́ gba 2 bedroom flat 3 bedroom flat lòun fẹ́ gbà wà mú yàrá kan wípé yàrá yìí o òun fẹ́ máa fi bí òun kan fẹ́ máa fi jókòó òun fẹ́ máa fi relax ni àbí òun fẹ́ máa kó nǹkan mọ́ síbẹ̀ ìyẹn yàrá yẹn àǹtí ṣe o àṣà lé àpọ̀tàgbálé àgbà 2 bed ìyàwó mi ọkọ ẹrù wá síbẹ̀ àwọn náà wá àjọ wà ń bẹ̀ nígbà tá a débẹ̀ ìyàwó mi sọ pé ṣọ́ọ̀bù òun ọmọ òun náà ti dàgbà òun fẹ́ máa jókòó káàkiri òun máa ṣe kíní kan ọmọ tá à ń sọ yìí ó ti pọ́dún kan àtúnṣe méjì kẹlẹ̀ mọ̀ pé ìgbà tí ìyàwó mi ti ń ṣe é nìsín ó ti pẹ́ kó tó wá dìgbà yẹn báwo lọ̀rọ̀ ọmọjọ Ìgbò ṣe wá lọ ọmọjọ Ìgbò tẹ̀ ń wò yìí nígbà tí mo dé gáréèjì ń jọ òní ọmọjọ Ìgbò tó sọ́dọ̀ àfà wọ́n ti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan fún un síbẹ̀síbẹ̀ ọkàn ẹ̀ sí ọ̀dọ̀ ìyàwó mi náà ọmọjọ Ìgbò wá pè mí níjọ́ kan ó wá ní kí ló dé tí mo fi sọ pé kó má fẹ́ ìyàwó mi mo ní etí wo ló bá ní gbọ́ rẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ̀nà wá fẹ́ ìyàwó mi ó ní òun fẹ́ fọ́ náà bàbẹ̀ mi kí n jọ kí n jẹ́ kó òun fẹ́ ìyàwó mi ó ní gbogbo nǹkan tó ń ṣe lọ́dọ̀ àfà òun ríṣẹ́ o ó ní bí mo ṣe ń wo òun yìí díẹ̀ ló kúkú ìyàwó rẹ o nǹkan ṣe òun o báwo gbogbo ló ń ṣe yín ó ní tó wọ́n wá sí rí ìyàwó mi pé tó wọ́n rí wọn bá sọ̀rọ̀ ó ní ara máa ń ní òun ni ó sì wàhálà ara máa ń ní ẹ tó bá sí ìyàwó mi sọ̀rọ̀ ara òun ló máa ń ní ẹ̀pà tí n bá rí lọ́dọ̀ ìyàwó mi ó pé láǹtà mi o lọ ní ìyàwó tiẹ̀ lọ ní síta ó ní ìyàwó òun ti lọ torí ìyàwó mi lọ́bẹ̀ẹ́ kódà mo lè bẹ́ẹ̀ bẹ̀ ìyàwó ẹ̀ mo lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ok òun ti gbọ́ ló bá travel nígbà tó travel ọmọ làlá tẹ̀lé ọmọjọ Ìgbò yẹn torí ó pupa láwọn fún ìpele ọmọjọ Ìgbò ó pupa gan ó sá lọ ààrí nígbà tó máa fi padà dé lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ó ti yàtọ̀ ó ti ṣe gbogbo ẹ̀ tó bá ti wá dé ọmọ máa mú mi ṣeré ẹ bá ń dúpẹ́ o àná mi wọ́n máa sọ bẹ́ẹ̀ wọ́n máa fi ìyá ìyàwó mi pa mí dín pé àwọn eléyìí bí èèyàn bá bọ́ sínú pápẹ́ wọn èèyàn lè kó òun bẹ́ẹ̀ kí ní kan wọ́n sàmà pa mí dín ọjọ́ tó wá ti fi mí pa mí dín tí n bá ti dé báyìí mi níta sí ìyàwó mi máa lọ sùn ni ìyàwó mi wá sọ di iṣẹ́ lójoojúmọ́ ojoojúmọ́ ìyàwó mi tí mo gbé sílé gan mi rò bí mo bá sùn tó yà ìyàwó mi tí mo tó wá gbélé wa tí n bá ti dé láti ibi iṣẹ́ báyìí ìyàwó mi àti bọ́ sínú gown tó máa ń wọ̀ singlet ni òbí àgbékọ́ báyìí ni white ni tó bá ti bọ̀ báyìí lẹ̀kẹ́ wọn máa hàn káàkiri gbogbo lé ọyàn wọn ti dúró síbẹ̀ tó bá ti wọ̀ báyìí èmi náà ò gbádùn mọ́ bó ti lọ bá ìyàwó mi nílé ó wá ní ọjọ́ kan mo lọ bá ìyàwó mi ìyàwó mi lẹ̀ sí nílé 2 bedroom flat àpàdàgbà àgbà 3 bed mo wá lọ bá ìyàwó mi bí ta ti jọ ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ ti jẹ mọ́ pé kíní kan bá kan aṣáàpàdà bára wa ṣeré bá sọ wọn pé ó rẹ̀ mí bá ní kòkè káwọn fún mi lórí pé bó ṣe rẹ̀ mí ẹ̀ káwọn fún mi lórí pé kí n má ṣe wàhálà èmi ni kí n ṣàlàyé ìdá káwọn máa ṣe lọ bá ṣe ń ṣe lọ jẹ́ ìyàwó mi ti tìlẹ̀kùn lẹ́yìn kò gọ́rí èmi wà ń bẹ̀ lótú tó ti ń fún mi lórí lọ tí mo ti náà ti ń da lóhùn ilé kan ìgbà kan ìyàwó mi wá kanlẹ̀kùn èmi ti dé mo yọ ìyàwó mi sílẹ̀ mo wá sí yàrá ìyàwó mi wá kanlẹ̀kùn nígbà tó kanlẹ̀kùn ìyá ẹ̀ dá lóhùn ó wá béèrè pé ṣé ọ̀dọ̀ yìí ni bàbá lágbájá wà ó wá ní rárá o kò sí bẹ́ẹ̀ o èmi ò dẹ̀wọ́ bàtà wọlé ẹnu ọ̀nà ìyàwó mi ni mo bá bàtà sí ó wá ní kò sọ́dọ̀ yín kẹ̀ bàtà ilé ní ẹnu ọ̀nà yìí ẹ̀ṣí bàtà kan ló ní ni wí bọ́sà lọ ra nǹkan kò sí bí o àbí ṣe ń sílẹ̀kùn bí àwọn ọmọdé gbọ́kọ̀ ẹ pamọ́ ni àwọn oníyẹn rẹ má wọrí nìkan ó ní bọ̀ màmí ṣẹ́ ti àwọn tí wà ó kò jẹ́ káwọn sùn jàre ó ń bọ̀ wálé ṣé kò ní wálé ni ọjọ́ náà ni mo rí pé òjò ẹ̀sìn òun ti sú
yóò sì tó rú.